oúnjẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ̀rìnmọ́ sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kí lálá pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. ẹ dákun ẹ̀yin ọmọ ìyá mi ẹ bá mi tẹ́tí yín lẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́. Kọ́ bọ́ wá sí. Ọ̀rọ̀ máa rí gbé yẹn wò. Ojú oúnjẹ 1984. Aṣíwájú náà ni aṣíwájú ló fà á aṣíwájú ni. ẹ gbé yẹ̀wò. Lọ́jọ́ sí. Complain 1984 sẹ́yìn gbogbo nta síwájú dálẹ̀ ńgbà yẹn nìyẹn. Iṣẹ́ owó aṣíwájú ni. Iṣẹ́ owó Bọ́lá Ahmed ni. Ẹ lọ́mọ jójó. Odìṣẹ́. Aṣíwájú ló kọ́ ọ̀sẹ̀ ńgbà yẹn. Iṣẹ́ owó aṣíwájú ni. Ọ̀wọ́n gógó ló tún rà. Epo wa ń lé sí aṣíwájú ni látòrí aṣíwájú ló ti bẹ̀rẹ̀. Ọ̀rọ̀ yẹn gbé yẹ̀ wò. Educational system ló ń yí kò lè sọ òyìnbó secondary school kò lọ déédéé owó títà. Tó 1984 ni o. Slash ìdí ọ̀bọ̀dún méjì òkú rẹ̀.
aṣíwájú ló fà á Bọ́lá Ahmed ni bẹ́ẹ̀ ni kò sí. lẹ́tọ́rà ló gbà tó fẹ́ yege kó mú wá tí ò lówó lọ yóò mẹ́yìn balẹ̀ ni o wọ́n rọ stiketi ẹ̀ ni. ọ̀nà táwọn kan ò ní ṣe gbẹ́gbẹ́gbẹ́ ìwà bàjẹ́ lè ń wù yìí ẹ̀rọ nù o àwa náà ń bímọ ṣẹ́ mọ́ o ìṣúwé nàìjíríà o ẹ̀yìn ọ̀la ló yẹ káàró ló yẹ káàró ẹ̀yìn ọ̀la ló yẹ káàró. medical service ò ṣe súnmọ́ ní 1984 lẹ́ẹ̀mọ̀ gbọ́ nípa ọmọ náà lọ́dún. Adélábù ló fà yẹ Adélábù ló jẹ́ wọn mú náà lọ́gbà yẹn. 1984 Adélábù ní jẹ́ wọn múná lọ ọba amójútọ́rọ̀ náà wá. tọ́dà láì lọ́kọ. ìyẹn bẹ̀rẹ̀ lọ orí aṣíwájú nìyẹn ti ṣe bẹ̀rẹ̀. tí òróró tí èrò débi yóò rówó dókítà àtúbà kà ò ní gbọ̀fẹ́ o. àìsàn tí yóò lẹ́yẹ kó payọ̀ o. a kàn pa ìdílé dà tí ò sí tọ́jú a kàn dànù. ẹbí tó máa ró lọ sókè òkun bí adìyẹ làwọn yẹn dànù wọn bẹ́ẹ̀ èmi ò láàárọ̀ fún àwa mẹ̀kúnnù wọ́n jìyà o nàìjíríà ọ̀nà wá sí jí ọ̀rọ̀ mẹ́rin ẹ̀ gbéyẹ̀wò. gbogbo tó ṣẹlẹ̀ 1984 làwọn èyí jáde o kì í ṣe 1984 yẹn ló ṣẹlẹ̀ nítorí tí ń ṣẹlẹ̀ sẹ́yìn before then ló sọ̀rọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ ní 1984 42 years ago gbogbo tó bàjẹ́ lórílẹ̀‐èdè ọba aṣíwájú ló bàjẹ́ ọlọ́run ó mú yín tọ́lọ́ ń bá bínú sí ẹlòmíì ẹ wò ọmọ ìwé mẹ́wàá fi sọmọ ọ̀dọ̀ kò rí bí gbàgbọ́ kan ṣẹ́wọ́. wọ́n ń kọ èmi náà o wọ́n ń bè mí náà the federal ara wa ni 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 ilẹ̀ ń fi àjẹ wá fún. Tàdépò lórí kò lò wórí o tó ń jálégbé fọ́jọ́ mẹ́ta bílíọ̀nìà tàbí kò di mọ́tí-mílíọ̀nìà. Abuja Peninsula America. ìlú tó ti bí àlejò kò ní tìmọ̀. ìyá ń jà wá mẹ́kún. 1984 àwo 1984. kò sí. kò sí. àwọn kan orí wíìsì àná ti ná gbogbo tí wọn kó jọ bèmí
Nàìjíríà ẹ̀sùn mọ́ bí owó tí ò tí ì táwàrà alúná tẹ̀ ń kó sálọ̀ sókè òkun ti jẹ́ lọ. 1984. Ọ̀pọ̀ aráàlú wọn orílẹ̀-èdè yìí unemployed lọ́pọ̀ jù nínú wọn. Nínú wa. Wọ́n bá tó ṣiṣẹ́ wọn ò rówó náà. Wọ́n rówó náà. Ojoojúmọ́ lọ́wọ́ transport ilé. Transport ilé lẹ́bìrì. Òṣìṣẹ́ wà lò tó ń ṣiṣẹ́. Ẹni máa jẹ́ wà ní ìbò tó ń kó jẹ. Àwọn ọkọ̀ ọ̀dọ́ òṣìṣẹ́ lápá. Tọ́kọ́ ṣe kàwé wọn ò ríṣẹ́ ṣe. Wọ́n ò ríṣẹ́ ṣe. Níbi tó ní tóun pé Láàrín káká. Ìjọba rẹ̀ kàká. Ọmọ ẹ̀ aránníṣẹ́. Aránṣẹ́. Nítorí náírà méjì kó tó wálé. Yóò bí báwọn ń fa ni tó bá ní. Ó mọ́wọ́ dé òwò kó tún tó náà. Ṣé ló máa rántí àdìrásọ? Débi tí ó ra nǹkan ọmọ fún ìyàwó. Ẹni tó kọ́ ló mọ kàbíra wá. Ìyá ń jẹ wá Nàìjíríà o. Tálákà wá. Àjíyà o. Àjíyà tálákà wá. Ó yẹ ká fi tọ́jú aráàlú. Táwa jìyà. Ó tọ́jú ẹ̀ sí i. Àkókò lọ òkè fún. Yóò bí yín. Ẹ sunkún rojú ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ jìyà. Olùfà gan sọ bẹ́ẹ̀ pé ẹ jìyà. Ọ̀rọ̀ rẹ̀ róríwó. Abẹ́ ti gbàgbé. Kò sí láyé. Ó yẹ láì mọ̀rẹ́ ni o. Gbogbo ìtẹ́ nǹkó pamọ́ yẹn náà ó parẹ́ ni. Ṣé ló ń dáwọ́ kó lọ tó ṣe gbé lọ ní ìgbẹ́yìn pẹ̀lú ọ̀pọ̀ ìyẹ̀wò kẹ́ lọ́jọ́ ṣùgbọ́n ẹlọ́jú kẹ́ ẹ̀dàkùn orí àníwò àbí kẹ́ ẹ̀ka ológun tó ṣe lù ẹ̀rọ lóhùn jílẹ̀ o àtúbọ̀tọ̀ lù ẹ̀ káàró ẹ̀dàkùn ẹ̀bẹ̀ ẹ̀kú ọ̀tọ̀ ń wò. Inú Germany lọ́jọ́ sí, ó ṣe dàkú tó ṣe ìdí ẹni kò mọ́. Mo ṣe fẹ́ mú ní ìṣòro ló pọ̀ sílẹ̀. Àmílẹ́sẹ̀. Láráyé wí báyìí báyìí. Ẹ sọ bí ó kú sí. Ó tó jẹ́ bàbá ìyá àtúbọ̀tán ló yẹ káàró. Ẹ jẹ́ stop ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Torí ó gùn 30 minutes plus ni. Torí ẹ̀ mo ṣe gbé láàrin méjì, mi gbé láti bẹ̀rẹ̀, mi dẹ̀ tún gbé dé parí. 30 minutes kìíní ni ẹ̀yin èèyàn. 1984 ni Barrister Chief Sikiru Ayinde Barrister ni wọ́n ti kọ orin yẹn. Ṣé ìlú dùn gbọ́ngbọ́n kan sí nírú orin yẹn ń jáde lẹ́nu wọn lọ́dún yẹn? Àbọ̀dún yẹn gangan ni àwọn èèyàn ṣe dá ọ̀ràn yẹn. Ọ̀ràn tán ti ń dábọ̀ títí dìgbà yẹn ni wọ́n sọ yẹn o. Ẹ wá sọ ìjọba míì láti ọdún 1984 yẹn tó sọ. Ẹ sọ ìjọba tó dórí oyè tó jẹ́ pé ti ẹ̀rọ gbọ́ ọ̀tẹ̀ wà lọ. Yes, tí lè tẹ́ wà lọ́rùn. Ẹ sọ ẹyọ kan. Ẹ sọ ẹyọ kan. Ṣé rí ọ̀rọ̀ tí mi ń sọ yìí ọ̀rọ̀ ọmọ Yorùbá ni. Wọ́n máa ń sọ pé kàndà ní òkú Ìyá Àdèlé. Bí Gàmbàrí bá san rárá ẹgbẹ́ ẹ̀ ló ń ké sí.
kò kàn mí. Àwọn ọmọ ìyá tèmi yẹn ló important lọ́kàn mi jù. Kálukú náà ó jà fún àwọn ọmọ ìyá tiẹ̀. Wọ́n ti torí ìyẹn bínú sí mi nítorí pé mo ní àwọn ọmọ ìyá mi ló jẹ mí lógún jù. Ìwọ náà jà fáwọn ọmọ ìyá tiẹ̀. Tó bá jẹ́ Yorùbá ni ìwọ náà ọ̀kan lára àwọn ọmọ ìyá mi tí mò ń sọ ni ẹ́. Ẹ̀yin èèyàn, ẹ dákun torí Ọlọ́run. Kí ló dé tó jẹ́ pé a tún ń gbọ́ látẹnu ọmọ Yorùbá Aṣíwájú Bọ́lá Ahmed ò sí dáadáa. Gbogbo àwọn tí wọ́n ti ń jẹ látijọ́ yìí, ọdún mẹ́jọ mẹ́jọ ni wọ́n lọ fààyè sílẹ̀. Gbogbo ọdún tí wọ́n dẹ̀ ti ń jẹ, Yorùbá ò débi oyè yìí rí. Àwọn tó kọ́kọ́ ń jẹ àwọn Haúsá Fúlàní yìí náà ni. Àti lọ́dún mẹ́jọ sẹ́yìn, àwọn Haúsá Fúlàní yìí náà ni. Ìkànnù wọn ọmọ Ìgbò, ọmọ Anambra, yẹ Olúṣẹ́gun Ọbásanjọ́, kì í sọmọ ìyá tiwa. Àbí kí n sọ pé ọmọ ìyá wa ni nídìí ìyá, torí ìyá tó bí ọmọ Yorùbá ni, ìyá alálùbáríkà tó bí. Inú ìkòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde. Tí àwa tá a jẹ́ ọmọ Yorùbá wọn bá wá ní mínìmọ̀ lójú àwọn ọmọ Ìgbò, kò lè dùn mí, torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò lè soríire tán bá dé Èkó, tán bá dé Ìbàdàn, tán dé Ẹ̀gbá, tán délẹ̀ Yorùbá, wọn kì í soríire. Ebúkọ lélẹ̀ yìí o, n tó wà bẹ́ẹ̀ ni mo sọ fún yẹn. Lọ wo population àwọn Ìgbò ní àwọn ìlú tí mò ń dárúkọ yẹn. Ẹ lọ wo ilé àtọ̀nà táwọn ọmọ Ìgbò ti rà láwọn ìlú tí mò ń dárúkọ yẹn. Àwọn ẹlòmíín nínú wa, ibi tí wọ́n sin bàbá àti ìyá wọn sí, wọ́n tà fọmọ Ìgbò. Níbi tí àdánwò tá a wí bá ọmọ Yorùbá dé. Now, ọmọ Yorùbá wá wà lórí ipò ń sìn. Ẹ wá rí i pé ara ti ń ni àwọn tó ń fara ni wá. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìgbò tó ti ń jáde tí wọ́n ń praise Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tí wọ́n ń sọ gbogbo ohun tó ṣe, tó ń túmọ̀ sí pé ó tọ́ọ̀chì gbogbo ibi tó yẹ kó tọ́ọ̀chì ni. Haúsá Fúlàní wá ń pariwo lénìí, àbí kí n sọ pé àwọn Fúlàní, lọ́dọ̀ àwọn Haúsá láwọn ò sí pẹ̀lú wọn. Àwọn Fúlàní wá ń pariwo lónìí wípé àwọn ń try láti dá Nigeria Defence Academy sílẹ̀ nílẹ̀ Yorùbá àti nílẹ̀ Ìgbò. Ìwọ náà tí ràn rẹ̀ ó dẹ̀ padà attend the school yẹn, tí ìwọ náà ó lẹ́ni gíga nínú sọ́jà, nínú Air Force, nínú Navy. Ìwọ náà inú wa ń bí ẹ pé wọn kì í ṣe wọn kó tọ̀dọ̀ wọn kú o, tọ̀dọ̀ wọn wà ń bẹ̀ o. Wọn kó tọ̀dọ̀ wọn kú o. Wọn ní káwọn ọmọ wọn máa lọ o. Tí wọ́n bá fẹ́ gba fi cut off mark ẹja sọ pé 300 náà fẹ́ fi gbà yẹn wọlé. Ìwọ tó o bá mú 350 débẹ̀, ọmọ tí wọ́n tó ní 100 wọn ó gbà, wọn ò ní gbà ẹ̀. So ẹ jẹ́ bọ́ bá tiẹ̀ jẹ́ wípé bẹ́ẹ̀ yẹn náà dáa, ẹ jẹ́ káwa náà wá ṣe fáwọn ọ̀ràn tiwa náà bẹ́ẹ̀. Bí wọ́n dẹ̀ sì ṣètò náà, ṣé wọ́n kàwé tó wa ni? Ẹ dákun sán kàwé tó wa. Pẹ̀lú ìyà yẹn làwa fi ń rún ọ̀rọ̀ ìwé mọ́. Aṣíwájú wa dé, ó tó wá sọ pé àtẹrú àtọmọ. Gbogbo ẹni tí ò bá ti rówó kàwé láyé, ẹ máa kàwé ọ̀fẹ́. Wọ́n tún wá ń fún wọn ní owó oṣù. Wọ́n fọ́mọ iléèwé ní owó oṣù. Ẹ jẹ́ àti sọ pé wọ́n ní òkè owó tẹ́ fẹ́ fi kàwé yẹn débi tó bá wù ọ́ láti kàwé dé, a máa yá ẹni. Tí wọn náà bá yọ lórí burúkú, ṣebí tí wọn náà bá ti kàwé débi tó yẹ kó o kà dé, ìwọ náà lè struggle, wá lè ronú nǹkan tó lè ṣe, tó lè fi knowledge tó acquire yẹn ṣe. Bó síbẹ̀síbẹ̀ náà, ọ̀tẹ̀ yìí náà ni sáá láàrin àwọn ọmọ Yorùbá. Ṣé wọ́n fi ṣe wá ni? Ṣé wọ́n fi ṣe wá ni? Gbogbo àwọn tó yẹ ká gbójúlé lẹ̀ Yorùbá pé torí wèrè dé láti ní tìta, torí wèrè ta láti ní tilé o, pé bí ẹ̀yin bá lẹ̀ ya wèrè ẹ máa bọ̀, á tú àwọn tí wọ́n jẹ́ olùgbìjà tiwa, á tú wọn sílẹ̀ fún wèrè yín. Ṣá recognize wọn.
kí ni ìjà recognize yẹn àwa náà ni àwọn tó bá jẹ́ ẹni tó fẹ́ràn Sunday Igboho wọ́n máa bú Ìbà Gani Adam àwọn tó fẹ́ràn Ìbà Gani Adam wọ́n máa bú Sunday Igboho. Mo ṣe fídíò kan tí mo ti advice Chief Sunday Igboho ẹ bá gbọ́n tẹ́nìkan sọ mo mú rí pé bọ́pọ̀lọ́ rẹ̀ ṣe mọ́ ni mo ní ṣé kásá kí gbogbo asáàdà náà sáàmù àparọ́ àti Sunday Igboho àti Ìbà Gani Adam kò sí èyí tí mò ń ṣẹgbẹ́ orí ẹ̀ nù wọn gbogbo wọn wọ́n gba years lọ́wọ́ àwọn ọmọ mi ni àwọn ọmọ mi àwọn àkọ́bí mi wọ́n gba some years lọ́wọ́ wọn ni ẹ mọ̀ jà kanra wa jẹ so ṣé èèmọ̀ dọ̀bálẹ̀ fún wọn ni àbí irú mi ọ̀wà rí òtítọ́ mi ò ní sọ àbí màá wá pẹ̀lú tí mo gbé lọ́ọ̀ màá lọ dúró sẹ́yìn ẹnìkan máa bú èkejì nígbà tó jẹ́ pé kò sí èyí tí mo rí tí mi ò kí ń complain kò sí èyí tí mo rí tí mi ò kí ń complain sometimes ago ní àwọn ọdún kan bí ọdún méjì sẹ́yìn àbí jù bẹ́ẹ̀ lọ tí mo rí àwọn ọmọ Yorùbá kan tí wọ́n gbé ajá tí wọ́n gbé sinap tí wọ́n gbé gbọ̀tán láwọn ń lọ rèé bọ̀gùn tí wọ́n ń ṣépè fún Sunday Igboho Sunday Igboho wà lẹ́sà ìgbà yẹn tó bá jẹ́ pé yín ṣiṣẹ́ ni tó yẹ kí Sunday ò dé láti ẹ̀sà yẹn àwọn tí wọ́n bí wa àwọn èèkàn déédéé ṣépè wọn ò ní ṣépè mo rántí ọdún tí bàbá mi fẹ́ tẹ́sì èpè wọ́n ṣe èpè burúkú kan wọ́n wá fẹ́ tẹ́sì ẹ̀ fún ẹni tí wọ́n ṣe fún bàbá mi Ọlọ́run fún bàbá mi lágbára díẹ̀ wọ́n wá fẹ́ tẹ́sì ẹ̀ ìrókò ńlá kan wà nínú oko wa ọ̀rẹ́ wọn yẹn sùn mọ́júmọ́ ọjọ́ kejì ní because nígbà tán dé wọ́n ti ṣe gbogbo nǹkan yẹn tán èmi sì kéré ńgbà yẹn gan bí ìbàjẹ́ yẹn mọ̀ nǹkan léjeléje tí ẹ̀ mọ̀ nǹkan kan tá àkókò sọ àwa débẹ̀ nígbà tá a débẹ̀ wọ́n ra àkókò ẹdìẹ lọ́wọ́ láti ilé wọ́n dẹ̀ mú òwú táwọn obìnrin fi máa ń kórun yẹn so mo sáré pé nígbà tá a dé di ìrókò yẹn igi ńlá gan agbá apá wa báwa mẹ́ta bá dì má báyìí apá wa ò lè kára wa so now wọ́n wá mú fọ́nrán òwú yẹn wọ́n wá so mọ́ ẹdìẹ yẹn lẹ́sẹ̀ wọ́n bá wo ẹ̀kan igi yẹn wọ́n wá so mọ́ bẹ́ẹ̀ mo wá gbọ́ tí dáàdì mi sọ pé wo ìwọ àràbà yìí ìwọ ni mo fi ẹdìẹ yìí sọ o ọ̀dọ̀ làkín tó wá mú nǹkan mi o ò gbọ́dọ̀ pàjẹ́ o wọn ò sì gbọ́dọ̀ gbé lọ́dọ̀ rẹ o ìwọ ni mo fi sọ o ìwọ ni mo fi sọ o nǹkan tí wọ́n sọ tá a fi kú òmẹ́ni èmi ò tiẹ̀ tí ìlọ́pọlọ débi pé mo lè ro kí ni wọ́n sọ àjọ wa sábà láàárọ̀ ọjọ́ kejì tá a máa ń lọ jíwo àwọn tàkúté àti wáyà nǹkan kan tá a dé yẹn àwa àti máa yẹn àti dádì mi àbájọ gbéra nígbà tá a máa dé ìdí àràbà àkókò ẹdìẹ yẹn ti já ṣùgbọ́n kàkà kó lọ kúkú ní ibẹ̀ ó wá ń tanlẹ̀ abá nídìí igi àràbà yẹn tó ń tanlẹ̀ ni. dádì mi kan ò lè rò pé mo lè gbọ́n mọ gbogbo táwọn ń sọ dádì mi wá ń sọ fún ẹni yẹn pé orí igi yóò gbàbọ̀dé o pé ẹdìẹ táwọn mú wá yẹn àwọn fẹ́ fi wá ẹ̀sùn sí lọ́rùn ni pé ṣe bí fọ́nrán òwú kan làwọn sọ mọ́dí ẹ lẹ́sẹ̀ ṣe bí fọ́nrán òwú kan ló ti já kí ló tí ò kú òmí bíbá ní tí òjò kú òmí ni pé orí igi yẹn ò gbàbọ̀dé tá a bá ṣépè fún yóò padà sórí wa torí kò ṣẹ̀ wá ààrẹ ẹ̀sùn tá a fẹ́ wá sí lẹ́sẹ̀ ẹ̀sùn yẹn ni ò wáyé yẹn ẹ dákun ẹ wò ó bàbá tó bí mi gangan ní tó ṣẹlẹ̀ sí mi ni mò ń sọ kì í ṣe pé tó ṣẹlẹ̀ sọ́dọ̀ ẹ̀mí kan èmi gangan pẹ̀lú bàbá tó bí mi kọ́ lọ́wọ́ bá mi fọ̀rùn kẹ́ wọn. ẹ̀yin èèyàn irú ìrònú wo là máa ń rò pé irú mi at this age màá máa wà lẹ́yìn Ìbà Gani Adam against Sunday Igboho
àwọn wà lẹ́yìn Sunday Igboho gẹ̀ẹ́sì Gani Adams mi ò ní bá yín ṣe irú ẹ̀ ẹ kọ́kọ́ káǹtì mi out of it tó bá jẹ́ pé ìrẹ́pọ̀ wà láàrin àwọn méjèèjì ni n táwọn ìkọlà á máa wí lónìí àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bá wa mú jáde yẹn wọ́n ó ti mú àwọn ọmọ yẹn ò ní lo 5 days ńbẹ̀ pẹ̀lú ògo tọlọ́run wọ́n ní lo 5 days ńbẹ̀ ó ti bá wa mú àwọn ọmọ yẹn jáde ẹ wo bá àwọn ọmọ yẹn sọfà tó ṣe bí ọlọ́run ni ò jẹ́ kírú àwọn ọmọ kéékèèké yìí ó kú síbẹ̀ yẹn ẹ̀fọn ọjọ́ méjì máa jẹ èèyàn lè lo 15 days lọ́sípítù nígbà tí fífà burúkú ìbádé ẹ wá wo àwọn ọmọ yẹn above 50 days wọ́n aṣọ kan náà tí wọ́n ń wọ̀ ni wọ́n ń wọ̀ láti yẹn kò sí pé mo fẹ́ lọ wẹ̀ kò sí pé mo fẹ́ lọ ṣe kinní kan so ọlọ́run dẹ̀ tún bá wa kó wọn bọ̀ ní ayọ̀ àtàlàáfíà ìyẹn ló tó wá jẹ́ ní táwọn kan sìn tí wọ́n fi ń pilẹ̀ ogun irú àwọn gómìnà wa lọ́yọ̀ọ́ irú ìyẹn lè fi ń pilẹ̀ ogun níṣẹ́ tí wọn ò ṣe involve gọ́fúnà Ọ̀yọ́ máa ń gbà yẹn tó fi jẹ́ pé federal government àti àwọn parasite àwọn náà lọ fẹ́ ń wọnú ogun yẹn lọ ìdí nìyẹn kò sí mo wá ti bú former governor Èkìtì state Ayọ̀ Fáyọ̀ṣe mo ti bú wọn nígbà tí wọ́n sọ wípé gómìnà wa mọ̀ ń pa àwọn ọmọ tí wọ́n kó lọ yẹn Mr. Ayọ̀ Fáyọ̀ṣe ẹ dákun ẹ foríjì mi ẹ dákun torí ìtọ́lọ́run ẹ foríjì mi ẹ jọ̀ọ́ ibi tí mo ronú dé ni pé àwọn ọmọ Yorùbá báwo lọmọ Yorùbá ó ṣe lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn àti pé bó làwọn ọmọ Yorùbá náà ṣe lè rò pé Yorùbá lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ni mo fi sọ̀rọ̀ sí yín o pé irú ọ̀rọ̀ mo tiẹ̀ tún sọ pé kàn gbé yín lọ hospital kan lọ tẹ́sí ọpọlọ yín wò àsọpọlọ yín fẹ́ẹ̀ pé ju tèmi gan lọ àṣẹ ń tẹ́ ẹ rí lẹ̀ ń sọ ẹ wo ọ̀rọ̀ méjèèjì tó jáde wá lẹ́yìn tí nǹkan yìí ṣẹlẹ̀ yẹn ẹ wo ọ̀rọ̀ méjèèjì tó jáde wá mo declare lẹ́nìí wọ́n jí àwọn ọmọ yẹn kó lọ́la kí Amẹ́ríkà wá bá wa investigate bọ́n ṣe kí àwọn ọmọ yẹn pamọ́ ẹ wo ọ̀rọ̀ látẹnu odidi gómìnà tá a dìbò fún lọ́sẹ̀ tèmi tó dúró tí mo tó campaign fún láì ṣe pé mo belong sínú ẹgbẹ́ wọn láì gba $1 lọ́wọ́ ẹnikẹ́ni wàláì lágùn mi yẹn á bí ọ́ wàláì lágùn mi yẹn á béèrè lọ́wọ́ yín àfi tó bá jẹ́ wípé nínú ọ̀rọ̀ tí mo sọ àrí ẹnì kankan tí ọ̀rọ̀ mi yí lọ́kàn padà tó ti torí ẹ̀ dìbò fún Ṣèyí Mákindé ní ìlágùn mi ò níbi yín bó tó bá jẹ́ pé mo rí ẹyọ ẹnìkan change mind ẹ̀ tó jẹ́ pọ́tọ̀ ní ẹni tó fẹ́ dìbò fún tẹ́lẹ̀ tí ó jẹ́ pé nítorí ọ̀rọ̀ tí mo sọ ló fi dìbò fún yín wàláì tàláì ẹ kó ẹ̀san gbogbo wà tẹ́ hù ẹ kó ẹ̀san gbogbo wà tẹ́ hù torí ìgbà tẹ́ ń kọbọ̀ lọ́wọ́ ẹnì kankan rí nínú yín ẹni tí mo máa ń pọ́n lé nínú ọmọ PDP chairman local government mi ìmọ̀ọ́mọ̀ dá sọ́mọ ẹ̀ máa ń sìn ní torí mi ìfẹ́ kan rò pé mo mọ̀ pé bí ó wà lára àwọn èèyàn tó lé gómìnà gan bí àwọn ọ̀rọ̀ gómìnà tí mò ń sọ yẹn ó ń gan ẹ jẹ́ kí n sọ pé òun gangan bí gbóhùn gangan ń dọ́jì mi láti gbà yẹn because kò fẹ́ kàn rí pé èmi tí mo súnmọ́ òun yẹn lèmi wá ń sọ̀rọ̀ gómìnà ẹ rí pé mo ti sọ̀rọ̀ ẹ ti tọ́jọ́ mẹ́ta ó ń dọ́jì mi ni èmi náà sì ń dọ́jì ẹ̀ torí pé tí mo rí ni mò ń sọ mi ní torí pé ó belong síbẹ̀ yẹn ṣé bí ó belong síbi tó belong sí náà kí n tó máa sọ̀rọ̀ tiẹ̀ mo ní àwọn èèyàn rẹpẹtẹ ní Ọ̀yọ́ yìí mo ní àwọn chairman rẹpẹtẹ tó ń bá mi sọ̀rọ̀ bó tilẹ̀ jẹ́ pé ìkan nínú wọn yẹn ni mo máa ń gbéga gan bọ̀ mo láwọn tó ń bá mi sọ̀rọ̀ gangan lọ́tọ̀ tó ń bá mi sọ̀rọ̀ pé gbogbo owó local government yẹn Ṣèyí Mákindé òkó lẹ̀ kó tiẹ̀ Ṣèyí Mákindé ò já àwọn local government tí ó lò ẹ gbà ti security ẹ gba owó normal money tán fún yín lóṣù ẹ tún gba owó àwọn chairman local government tẹ́lẹ̀ fún àwọn chairman yìí àwọn ni wọ́n súnmọ́ àwa mẹ̀kúnnù àwọn ni wọ́n ò rówó gidi ibi tó gbé omi bá ti ń gbé wọ́n tí wọ́n lọ rè gbé kànga síbẹ̀
tí wọ́n ó sì máa mú mi ibi tí ọ̀nà abẹ́ ọ̀bá dá tí ò ṣeé gbé mọ́tò dé mọ́ wọ́n bá wọn fi grade wọ́n tẹ̀ fi grade wọ́n bá wọn grade ẹ̀ wọ́n fi caterpillar grade ẹ̀ tí ó tiẹ̀ wà mọ́tọ́rébù wọ́n lè mọ́ ti dọ̀dà sí. Wọn wá rówó ṣe eléyìí owó oṣù wọn àti owó tí wọ́n ìsanwó òṣìṣẹ́ wọn ilé Ṣèyí yóò yọ nínú lọ́wọ́. Ṣé Ṣèyí rò pé òun máa kú sórí oyè yẹn pé bẹ́ẹ̀ lọ́n kú fún ẹ kú kọ́ ni mò ń sọ pé ó dìgbà tó bá kú kó tó kù lórí oyè yẹn tí mò ń sọ nìyẹn. Ṣé èrò ọkàn yín nìyẹn? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ sì jẹ́ ká ṣera wa lọ́kan ẹ sì jẹ́ ká gbogbo àwọn nǹkan tó bá fi yẹ ká ṣera wa lọ́kan báyìí ni màá máa mú wa tí n bá fẹ́ sọ̀rọ̀ pàápàá jùlọ tí n bá ti fẹ́ sọ̀rọ̀ tó jẹ máa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mẹ̀sáyà wa nílẹ̀ Yorùbá nìyẹn gbogbo pòsíṣàn tá a dérí lọ́mọ Yorùbá wà lénìí tá a dérí. Ṣé ọmọ Yorùbá ti hẹ́ẹ̀dì kí náà ń porúkọ ẹ̀ custom rí bó lè jẹ́ pé ọ̀dọ̀ wa náà ní the highest money tí wọ́n rí láti ọ̀dọ̀ àwọn custom ọ̀dọ̀ wa náà ti rí ọ̀dọ̀ wa ló ṣe ń wáyé ṣé wọ́n jẹ́ ọmọ ìlú yín ó débẹ̀ rí ṣé ọmọ Yorùbá kan wà ní gọ́fúnà Central Bank rí. Ẹ má jẹ́ kí n kà á lọ rẹpẹtẹ torí àwọn náà ti ń fọkàn calculate láàrin ara wọn pé ẹni tí gbogbo wọn kó jọ tí wọ́n kóra wọn jọ abẹ́rẹ́ ní gbogbo wọn ṣe kóra wọn jọ kíkóra wọn jọ tí wọ́n kóra wọn jọ yẹn ìkójọ ọ̀tẹ̀ ni nígbà tó lọ́wọ́ tó wá mú wọn kóòtù pa láṣẹ pé ẹgbẹ́ wọn yẹn o INEC ò gbọdọ̀ recognize ẹ̀ kò tán so tán àbí ò tán ìyẹn ọmọ Yorùbá jẹ́ kí mọ̀ wá ṣọ̀kan Ọlọ́run ní sí wá lórí burúkú èèyàn gbogbo nǹkan lọ́lọ́run fi dá wa lọ́lá gbogbo nǹkan lọ́lọ́run fún wa gbogbo nǹkan la ní kí ló wá dé gbogbo àwọn ẹ̀yà yòókù ń jẹ́ lọ́ọ̀sì wa ni wọ́n bá ní kí ọlọ́mọ ọdọ́mọ ìyá ẹ̀ gbé àbí tí wọ́n bá ní kí ẹlẹ́pọ̀n ọmọ jẹpọ̀n bàbá rẹ̀ àwọn ọmọ asọ̀pá ní ọ̀kọ̀ọ̀kọ̀ yó ọ̀rẹ́pọ̀n bàbá tiwọn ló tó lójú so tó bá ti di pé kọ́lọ́mọ ọdọ́mọ ìyá ẹ̀ gbé àláàkì kankan Yorùbá ò láàkì kankan nílùú òyìnbó ok àwọn lọ́ọ̀yà tó hẹ̀rẹ̀ǹtẹ̀ àwọn dókítà tí wọ́n ti ṣe sẹ́tẹ̀nìkan ò ṣe é ọmọ Yorùbá ni wọ́n wà l'Amẹ́ríkà wà ní London wà ní France wà ní gbogbo ẹ̀ káàkiri bẹ́ẹ̀ so kí wàá lọ́mọ Yorùbá ń wá tó bá jẹ́ pé ilé dáa ni ìyà tó ń jẹ lọ́hùn yẹn ò kéré náà ó tẹ̀ jẹ́ tó tútù yẹn nìkan bó jẹ́ tó tútù yẹn nìkan ká tó wá wo iye tí wọ́n ń gbà iye tí gọba tó gbà padà lórí owó iná owó gáàsì owó kinní kan owó kinní kan so ẹ̀yin ọmọ Yorùbá mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ jẹ́ ká ronú o gbogbo tó ti ń ṣẹlẹ̀ látọdún mọ́dún 1984 ni tó ti ṣẹlẹ̀ tí ò tẹ́ wa lọ́rùn tìlú ti ń bàjẹ́ tìlú tìnira ti bàlù ó ní Barrister sọ yìí o 1984 42 years ṣé Aṣíwájú Bọ́lá Ahmed náà ló dá gbogbo ọ̀ràn yẹn ni àbíjọba wo láti fi yin ìjọba tó kọjá àgbà ilé ìtẹ̀sídájú ètò ọlọ́lọ́ ìwo la fi yìn kan tó bá yẹ ní ti Aṣíwájú yìí sìn táwọn èèyàn ti ń compare tí ìjọba ọdún mẹ́ta tí àwọn èèyàn ti ń compare tí àárí ẹnì kankan láti gbà tá a ti gba òmìnira wa àárí ẹnì kankan tó dí àwọn èèyàn kan láti ṣe àwọn nǹkan t'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí lóńtọ̀ ìfún àwọn ọmọ ìyá wọn ti ṣe president ológun wọn ò ṣe kò dẹnu wọn lé ẹ̀tọ́ tí wọn gbogbo ẹ̀tọ́ yìí ó ń pín kárí ni kì í ṣe pé bóyá n tó fún àwọn ọmọ Ìgbò ó ti gbé kúrò ní Haúsá kò rí bẹ́ẹ̀ n tó fún àwọn ọmọ Yorùbá ó ti gbé kúrò ní Haúsá kò rí bẹ́ẹ̀ ó fún ọmọ Haúsá ló ti ní láti jọ ó fún Ìgbò ń tiẹ̀ ó fún Yorùbá ń tiẹ̀ ó fún àwọn Niger Delta ń tiwọn ẹ dákun kí ló burú níbẹ̀ tó ti sa burú nìyẹn nígbà tí pé ó dẹ́yẹ sẹ́yìn kò fẹ́yìn ní ntẹ́yìn deserve
mo kàn fẹ́ káwọn ọmọ Yorùbá ronú ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ ká ronú ẹjọ́ ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ ká ronú ẹ má jẹ́ kí n jẹ́ ilé yóò fẹ́ jù ó tó ti gùn kọjá àǹtí mo fẹ́ ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yin tẹ́ wà ní diaspora àní wọn ò ní fi ọkọ̀ gbé òkú yín wá bá wa ń léṣẹ́ ẹ̀yin lẹ jẹ́ bí ó ti pa ọ̀pọ̀lọpọ̀ wa kù ẹ̀yin lẹ jẹ́ bí ó ti pa wá kù ẹ jẹ́ kí n wá ṣe báyìí gbogbo ẹ̀yin èèyàn tí mi ò mọ̀ rí tí mi ò mẹyẹ tó sú yín tẹ́ ẹ̀ mẹyẹ tó sú mi tí ẹ sì ń ta mí lọ́rẹ tẹ́ ẹ̀ ń fi owó ránṣẹ́ sí mi aburú ọmọ ní jẹ tí yín ẹ mà ní wá owó tì ìnira ọmọ ní bá yín ìnira tẹ́ fi máa wá owó wọn jí ẹ̀gbọ́n mi gbé wọn jábúrò mi gbé wọn jọmọ mi gbé kò mọ̀ ní bá yín Ọlọ́run mọ̀ ní jẹ́ kí ìlú ìnira yẹn bá yín pẹ̀lú ògo Ọlọ́run ilé àtọ̀nà yín àti tòkè lọ́hùn àti ti bí ìkankan ò ní bàjẹ́ nú ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé o báwọn yẹn bá ń pariwo kò sówó ó yẹ kí mi náà máa pariwo ní o ṣùgbọ́n ẹ̀ kì í jẹ́ ń pariwo o fact àwọn kan tiẹ̀ wà tó jẹ́ pé mo máa ń pè lágbádá kò sówó lọ́mí ẹsẹ̀ ìdòwò sí mi o èmi ń pe àwọn èèyàn bẹ́ẹ̀ o èmi nílò àwọn èèyàn bẹ́ẹ̀ tó pọ̀ ní o kì í ṣe èèyàn kan kì í ṣe èèyàn méjì kì í ṣe èèyàn mẹ́wàá o tó pọ̀ ní o tí máa pè wọ́n ẹlòmíì máa sẹ́ndì mẹ́sẹ̀jì sí brother mi o mo kàn mọ lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ yóò pè mí padà fúnra ara rẹ̀ màá sọ pé brother mi o ẹ wo ní wọ́n náà lọ́dún mo ṣe wáyé o sówó lọ́ mi o ọba Sokoti kíní ọ̀hún náà ọ̀dẹ̀ wàá pọ̀ nílẹ̀ báyọ̀ jẹ́ àjọ mọ́nẹ́jì ẹ̀ ní send account number yín àwọn oní 100 200 500 láì ṣiṣẹ́ sí yín lọ́wọ́ ẹ̀ ní ráre láyé ojú ò ní fi yín lẹ̀ lọ ẹsẹ̀ ò ní fi yín gbogbo tí jẹ́ ara yín kò ní kankan ò ní fi yín lẹ̀ lọ ẹ̀ wá ní dààmú lókè òkun tẹ́ wà yẹn kẹ́ tó máa dààmú bí irú ẹ̀ ò ní jẹ́ ti yín láéláé gbogbo wàhálà tẹ́ ń ṣe lọ́hùn yẹn ẹ padà wálé wá jèrè ẹ na ẹsẹ̀ yín lẹ̀ báyìí tẹ́ fi máa jèrè gbogbo iṣẹ́ ọwọ́ yín dáadáa tẹ́ sí ìwọ tó ò tí ì ní opportunity àti fún mi kì í ṣe pé kò wù ọ́ náà kò sí ní bí tèmi yìí náà irú tèmi yìí náà ntágbára mi bá gbé ni mò ń lè ṣe nítorí mi ò ní àwọn nǹkan tẹ́ ń fún mi náà tọrọkọ́bọ̀ náà àwọn náà lèmi náà máa ń fi ṣe tí mò ń ṣe ẹ torí mo nígbàgbọ́ wípé give and take lọ́rọ̀ ilé ayé bó o bá fi tọrọ ò ní rí gbà láéláé tó o bá ti fi tọrọ ò ní rí gbà so ló máa ń fà tó fi jẹ́ pé máa ń wò pé àwọn tó ń fún mi náà èmi náà mọ̀ wọ́n rí mo ní láti ṣe dáadáa sáwọn èèyàn kan so gbogbo òwò tó wá fẹ́ ṣe náà tó jẹ́ pé kò tí ì sí ni Ọlọ́run ó rọ̀ ẹ́ lọ́rọ̀ dùnnú bóyá lórí ọmọ bóyá lórí aya ni o bóyá lórí iṣẹ́ rẹ náà ni Ọlọ́run ó bá mi rọ̀ ẹ́ lọ́rọ̀ ìwọ náà dẹni tó ń fún àwọn èèyàn ò ní rí mí ẹni tí wọ́n máa dáwó fún pẹ̀lú ògo Ọlọ́run bí ó ṣe rí nìyẹn ẹ̀yin yẹn mi kò ní jù báyìí lọ ó kí gbogbo yín pátápátá wípé àlàáfíà la máa pàdé o.